ẹ jẹ́ ń kí ọmọ lára ọlọ́jọ́bí aya Ọlálékan máa ti lé lọ́dún. àníyàn ọmọ lára Balógun ni mo ń kí yèyé jáde ò ìyá Démídé. ilé oníkan oníyá aya Ọlámilékan ìyá ẹgbẹ́ Bọ́bagúnwà Ajagunna obìnrin Akilẹ̀ Ìjẹ̀bú lèmi ń ké sí. ọmọlára Balógun lọ́jọ́ òbí rẹ̀ tún kò lọ́jọ́ tòní nǹkan ayọ̀ ló jẹ́. ó yá mú jójó kó o bá burúkú kó o dá gànjọ́gànjọ́ sapá gẹ́ngẹ́ kó o dansa fún wọn. gbogbo March 26 lọ́jọ́ òbí rẹ̀ ìyá Jádesọ́lá. ó yá gbé bọ́dì rẹ̀ kó o gbé sólù rẹ̀ kó o tọ̀tà mọ́lẹ̀. akọ̀nàmàgbò èèpọ̀dún jẹ ìyá Olúwafẹ́mi òní rámáyé. gbogbo ẹgbẹ́ Bọ́bagúnwà Ajagunna obìnrin Akilẹ̀ Ìjẹ̀bú ló ń kí ẹ fún tọjọ́ tí wọ́n bí ọpẹ́ wà báwọn ṣọdún mọ́dún nínú ọlá ńlá pẹ̀lú dẹ̀ra. aṣọ iyì ọmọlára aya Ọlámilékan òní fàyà mọ́ṣámì ńlá. ọmọlára Balógun lẹ́yìn ọjọ́ òbí rẹ̀ yìí àìsàn ó kéré ó tóbi kò ní fi lé rẹ̀ ṣe bùgbé lọ́lá Ọlọ́run ọba ònírógun fàsẹ́yìn. ẹ wo bẹ́ẹ̀ mẹ́rin iṣẹ́ ògbóhùn erin ni gbogbo ẹgbẹ́ Bọ́bagúnwà Ajagunna obìnrin Akilẹ̀ Ìjẹ̀bú ló rán mi níṣẹ́ kíkẹ́ ọjọ́ ìbí èyí. ìyálóde Adérónkẹ́ Adébáyọ̀ Adùnní wọ́n ti ránṣẹ́ kíkẹ́ ọjọ́ ìbí wá òjèrè. ọ̀tún ìyálóde Fọlákẹ́mi Olúkòkun náà ti fàdúrà ọjọ́ ìbí ránṣẹ́ sí ìyá ẹgbẹ́. ẹ̀ta ìyálóde Adétóhùn Bello náà ti kí ọmọlára Balógun ìyá ẹgbẹ́ wípé àṣọdúnmọ́dún àṣòmíràn. Báṣọ̀run Ọlámídé Sanni náà ti ránṣẹ́ kíkẹ́ ọjọ́ ìbí wá o. ìyá ẹgbẹ́ o aya Ọlámilékan ìwọ ni mò ń kúkú ń ké sí. àtọ́yẹ̀gbé Àdíjàtà Láúsá ti wúre ọdún fún ọpẹ́ wà pẹ́ láyé òjèrè. yèyé Mọ̀fìn Àràmídé Aṣírù ti ní òní mọ̀ṣì tọmọ tọkọ lọ́lá Ọlọ́run ọba. yèyé Ṣẹwà Dóyin Ògúndípẹ̀ náà ò gbẹ́yìn wọ́n ti ránṣẹ́ kíkì wá. àní lábẹ́ àkóso ìyálóde gbogbo ẹgbẹ́ Adérónkẹ́ Adùnní ní gbogbo ẹgbẹ́ fi ń kí ìyá ẹgbẹ́ wọn nínú ẹgbẹ́ Bọ́bagúnwà Ajagunna obìnrin Akilẹ̀ Ìjẹ̀bú ọmọlára Balógun aya Ọlámilékan pé ọdọọdún là àrórógbó ọdọọdún là á fi máa wà bí ẹwà. Ìjẹ̀bú Mùṣín yá o ọmọ ní Mùṣín àjínà o ọmọ ní Mùṣín ànákò òru birikiti. ọmọ ọlọ́jà kan ọjà kan ọba ń ná ìjòyè náà ń ná ọmọ ń ná ìwọ̀fà náà ń ná ọmọlé òun aṣojú mẹ́sàn. ọmọ nígbó máyà sọ́tún ọmọ nígbó máyà sósì ọmọ nígbó kan àjòjì gbọ́dọ̀ wọ̀ àjòjì tó bá wọ gbó bàbá rẹ̀ yóò dé ẹni ẹbọra. Ìjẹ̀bú ńlá ọmọ ire ni wà ńlá ọmọ adúrún máa dé ńlá ọmọ adúrún mọ́ṣù padìyẹ jẹ ọmọ aládìyẹ ògògò màgà eléyìí ti fẹ́ yín yẹ yín bí àwòjì ìpín ọmọ adìyẹ gorókù ó kò lélẹ̀ ara òrókùn ara òradìyẹ ọmọ òun ṣe ni ọyọ̀yọ̀ ń yọ̀ ọyọ̀yọ̀ má yọ̀ má òun ti ṣe ni òde ìpani ọmọ dúdú ilé ọmọ bẹ̀ẹ́ sì níjọ́sí pupa tó mọ bẹ̀ẹ́ sì kúkú sí nílé. Ìjẹ̀bú ọmọ ire ni wà ilé ọkọ rẹ̀ Ọlámilékan náà ní bàjẹ́ o ọmọ Ìjẹ̀bú Òde níkèrè àjàgbàlúra ọmọ báńtà ọmọ Àwùjalẹ̀. ẹ wo gbogbo ẹgbẹ́ Bọ́bagúnwà Ajagunna obìnrin Akilẹ̀ Ìjẹ̀bú ló ní kí n máa kí ìyá ẹgbẹ́ wọn ọmọlára Balógun wípé March 26 lọ́dọọdún lọ́jọ́ òbí rẹ̀ o. bí wọ́n bá wá bí wípé ta ló kọrin ewì sí yín létí ẹ bá mi máa sọ fún wọn wípé Ìdòwú iye ni Ìjẹ̀bú Waterside lè ní kúkú ti wá ọmọ ìwò pé àjíjà gan lè ní Ìdòwú ọmọ ogun báyò.